gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Kamari, má sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yìí ètò Amáṣọ́yìnbó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan owó yín ní báyìí ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan yìí owó yín ni tó tún bọ́ ọkọ̀ dé látọ̀dọ̀ àwọn Remimatics ọkọ̀ bọ̀gìnì làwọn ń tà wọ́n ní tẹ́ bá lọ pẹ̀lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ kan wọn kẹ́ máa gbọ́kọ̀ lọ. Wọ́n ṣeun púpọ̀ iléeṣẹ́ kan tó ń jẹ́ Tifa Travels and Tours àwọn wọ́n ń báyàn ṣètò ìrìnnà lọ sí ibikíbi lágbàáyé wọ́n dẹ̀ tún báyàn ràwé ìrìnnà wọ́n wá ní tẹ́ bá lọ pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan pé wọ́n máa sanwó ìrìnnà yín lọ síbikíbi tẹ́ bá fẹ́ fò lọ lágbàáyé. Ìyẹn náà dáa púpọ̀ ṣùgbọ́n tẹ́ bá jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́wà ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta wọ́n máa sanwó ìrìnnà yín tẹ́ bá mú ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta lọ wọ́n máa sanwó ìrìnnà yín láti fò lọ sí ibikíbi ní orílẹ̀-èdè Nàìjíríà. Kò burú rárá. Tẹ́ bá ṣètò kẹwàá ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún kẹ má sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá wálẹ̀ lẹ́yìn ètò àfúnyín nílọ́kowó lọ́nà méjì. Tẹ́ bá wà lẹ́gbẹ̀rún mẹ́wàá tẹ̀sí níbèrè ilẹ̀ Ọlọ́run gbọ́ àní kẹ máa mú lọ. Ọlọ́run gbọ́ mi ní débẹ̀. Iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ ilé yan by ports àwọn ni wọ́n ń ṣe agbátẹrù abala tá a wà yìí oúnjíjẹ tẹ bá fẹ́ ṣe ẹ ti jẹ onílé yan by port rí. Mi ti débẹ̀ rí ṣùgbọ́n mo ní ìpinnu pé nínú oṣù náà ni màá débẹ̀. Ìtọ́wò wà fún yín lénìí ìtọ́ máa fún yín tẹ bá jẹ tèmi ẹ rí wípé kò sí kẹ má pòǹgbẹ àti jẹun ní ilé yan by port. Ṣé ti ṣe ìyàwó? Pẹ̀lú gbọ́dọ̀. Ilé ti kún. Ẹyọ kan péré náà lọ́lọ́run ṣe pèsè. Èrò ni péré ṣé péré wà ń bẹ. Ọlọ́mọ kan kúrò lágàn. Gòkàn tí ilé kún náà nù èrò ni pé ó dáa kí ló kọ yín. Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Adam. Ọ̀gbẹ́ni Títílọpẹ́. Títí láéláé lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Títí láéláé lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Títí láéláé lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Iṣẹ́ ọ̀lẹ́ ń ṣe. Òṣìṣẹ́ ìjọba ni mí. Ní ìjọba ibo? Ìpínlẹ̀ Èkó. Mo ṣẹ̀ wọṣẹ́ ní kò ì pẹ́ náà ni inú oṣù kẹwàá ọdún tó kọjá. Ní ò pẹ́. Kò tí pẹ́ oṣù kẹjọ la wà yìí. Oṣù kẹjọ la wà yìí. Oṣù kẹjọ tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ náà la wà yìí. Oṣù kẹjọ tẹ bẹ̀rẹ̀ iṣẹ́ náà. Bẹ́ẹ̀ni. Ṣọmọ ọmọ oṣù mẹ́jọ tí máa kò tí máa jẹun á sì máa mu yàn lásán ni. Ọyàn lásán lọyàn. Èwo tó dé ká bá ṣe nìyẹn. Lásán. Ọyàn láìsí omi láìsí kankan. Oṣù mẹ́fà. Ọmọ ọdún mélòó lọmọ yín? Ó ṣe máa pé inú oṣù yìí náà ló máa pọ́dún kan. Ló máa pọ́dún kan? Bẹ́ẹ̀ni. Kò tí ì pẹ́ tẹ̀ bẹ̀rẹ̀. Àwọn tó ń lè sọ lílé. Tó tún ń retí. Nǹkan tó ṣe rí ni. Ṣé mo sọ sókè ni? Ọlọ́run á ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn. Ó ti ṣe. Ẹ wá bá ẹni kó sọ̀rọ̀ nígbà lẹ́yìn eléyìí. Àbí sísí ṣe mo sọ̀rọ̀ jù ni. Bàbá mi ẹ̀ka wo lẹ ti ń ṣiṣẹ́ ní pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Èkó? Àwọn aṣojú-ṣòfin ìjọba ìbílẹ̀ Ìkòròdú ní ìwọ̀ oòrùn ni mo ti ń ṣiṣẹ́ ṣùgbọ́n ẹ̀ka àwọn aṣojú-ṣòfin ni mo wà ń bẹ̀. Aṣojú-ṣòfin representative nìyẹn. Bẹ́ẹ̀ni bí àwọn tí wọ́n dìbò yàn lẹ́yìn alága àwọn tó máa ń dìbò yàn náà
ibi tó ti ń ṣiṣẹ́ ń bẹ̀. Bẹ̀rẹ̀ tí ń ṣiṣẹ́. Ó dà. Èmi la gbọ́ pa wọn. Ẹ̀yin la gbọ́ pa wọn. Abẹnugan ń bọ̀. Àbí? Aṣáwá ń ṣe gbogbo ẹ̀ bọ́lọ̀ ṣe rọ wa. Bàbá mi. Bẹ́ẹ̀ ṣe dágbádágọ́ lẹ́yìn. Àbí kẹ́rù máa bà kí lọ alága wa ṣe. Iṣẹ́ torí fi rán wọn náà làwọn náà ń ṣe. Bẹ́ẹ̀ bá dágbádá báyìí kí ni kálága ṣe. Ṣé mo lè bọ́? Ẹ̀yin èèyàn mi ṣé mọ̀ pé ẹ̀yin àgbà máa ń sọ wípé oúnjẹ lọ̀rẹ́ àwọ̀ àbí? Ó dáa àwọn àgbà ní oúnjẹ tó bá dáa lọ̀rẹ́ àwọ̀. Ìdí nìyẹn tó jẹ́ wípé ibi téèyàn máa ti jẹun náà ṣe pàtàkì. Ibi téèyàn máa ti jẹun tí ọkàn èèyàn máa súre fún ẹni tó ṣe oúnjẹ yẹn, ibi tí ilé Iyán by Pot ti wọlé nìyẹn. Tẹ́ bá fẹ́ jẹun tó jẹ́ wípé tẹ́ jẹun tán yálà kẹ́ lọ síbẹ̀ láti jẹun àbí kẹ́ rà kẹ́ gbé lọ sí ilé kẹ́ lọ jẹ èyíkéyìí tẹ́ bá fẹ́ tẹ́ bá ti bá wọn tẹ́ bá ti lọ síbẹ̀. Ọlọ́run gbọ́ àjẹdùnnú àjẹsì àjẹ kéèyàn jẹun tán kọ́kọ́ èèyàn balẹ̀ ni bí oúnjẹ wá fún mi. Rìn ṣẹ́rí wọn ilé Iyán by Pot ló lè ṣe. Àwọn tọ́gọ̀rọ̀ ló ní kí n tún fi ṣanwọ́ abẹ́ ìráyé kí lè sọ nípa iléeṣẹ́ yín. Kí ni ó mọ ibi tó wà ní èwo ni sà nínú ọ̀rọ̀ olùkọ́ dánidádì yín mò ń gbọ́. Ṣé ibi tí oúnjẹ igan ti wá ṣe sí ẹran kúnnú ẹ̀ wàá wá ṣẹ̀ tó máa bí ayé àtijọ́ tí nǹkan kún wàá ṣẹ̀ tó máa mú sọ́tọ̀ wàá máa kí kó lè oúnjẹ àwọn lọ́balọ́ba. Iṣẹ́ ńlá lẹ̀ ń ṣe o mò ń gbọ́ ẹ jàre ọmọ ìyá mi. So mo ní iléeṣẹ́ wa jẹ́ ibi tẹ́gbà tí ń express. Ó tán ló tán express. Ibi tá ti ń gbé àṣà wa lárugẹ látòrí oúnjẹ ìbílẹ̀ ibẹ̀ ni iyán ti wọlé sá. Ṣé àfọwọ́gún ni àbí èyí tẹ́ lọ lẹ́rọ̀? Bẹ́ẹ̀ ni olùkọ́. Ṣé wàá jẹ? Òun à ń jẹ kọ́là ń tà ní. Ẹ̀yin èèyàn mi tẹ́ bá ti yálà ẹ̀ sí ní orílẹ̀-èdè Nàìjíríà àbí ẹ wà nílé ilé Iyán by Pot ní kẹ́tì ló máa jẹun. Ẹ mọ̀ pé wọ́n ń gbè sẹ́yìn wa àwa náà ní láti máa polongo wọn. Ó yẹ kéèyàn máa jẹun kó tún máa sọ̀rọ̀. Ẹ̀yin àgbà lẹ sọ bẹ́ẹ̀. Ìjà ẹ bá wọn dòwò pọ̀ ní Iyán by Pot. Àbẹ́yìn máa jẹun. Títì máa lọ. Ẹ ṣe eré o. Ó ṣeré ni o. Àbọ̀ làgbà. Ó yá. Ó ti fẹ́ máa gbóná díẹ̀ ni. Nígbà wo lẹ ṣe bẹ̀rẹ̀? Àfi lọ́lọ́run lọ́wọ́. Ẹ dáhùn ẹ sọ. Mi mọ̀. Ìbéèrè tó wà ní ọwọ́ mi bí 11 lé ní 100 ó lé lẹ́gbẹ̀rún kan. Ẹ jẹ́ o 1800 kí nìyẹn? 11. 811. Pẹ̀lú gbọ́dọ̀. Ó yá. Kí ni ìyàtọ̀ láàrin ìdìwọ̀n àti òṣùwọ̀n? Ìdíwọ̀n àti òṣùwọ̀n. Ìdíwọ̀n àti òṣùwọ̀n. Kí ni ìdíwọ̀n? Kí ni òṣùwọ̀n? Òṣùwọ̀n ni wíwọ̀n nǹkan. Wípé bóyá àwọn tó ń wọn òṣùwọ̀n kò ní ṣe pé a lè fi wé pé bóyá tá bá wọn ìrẹsì àbí kankan ṣùgbọ́n ó lè má jẹ́ bóyá abala nǹkan bẹ́ẹ̀ ó lè jẹ́ pé bóyá òṣùwọ̀n nǹkan náà ni. Yẹ kí wá lòṣùwọ̀n? Òṣùwọ̀n.
ó dà kí ni ìdíwọ̀n ṣé àwọn kò ní àwọn ọ̀rọ̀ kan tá máa ń sọ fi mí díwọ̀n o. Fi mí díwọ̀n pé ẹni tí mo bá tó nílé yín ni kò fi mí wé. Bẹ́ẹ̀ni. Ìyẹn ni wípé èèyàn tó bá wà ní agboolé yín tó bá tabájọ jẹ́ bí sàwáwù. Bẹ́ẹ̀ni. Ìyẹn ni ìdíwọ̀n. Bẹ́ẹ̀ni. Sàwáwù yẹn ẹ ti gbé sí orí òṣùwọ̀n lẹ́tí lè rí ìdíwọ̀n. A jẹ́ pé òṣùwọ̀n á jẹ́ àwọn tí bóyá ẹni tí a jù lọ nígbà tí ìdíwọ̀n bá jẹ́ ẹni tàjọ jẹ́ sàwáwù. Mo ti sọ mo tún ti dáhùn ẹ̀ fún yín gan-an. Nísìnyí òṣùwọ̀n ni nǹkan tí ẹ máa fi rí ìdíwọ̀n nǹkan. Òṣùwọ̀n nǹkan tá a fi ń wọn nǹkan ní òṣùwọ̀n. Ìdíwọ̀n ni nǹkan tí nǹkan yẹn wá tó wọ̀n. Ẹ ṣeun, mo dúpẹ́. Ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn. Ó yá. Ìbéèrè 11 ní 100 ó lé ní 1000. Kí ni ìtumọ̀ àkànlò èdè yìí? Fìdíkàtà. Kéèyàn fi ìdí kó ata. Bóyá ó ṣe nǹkan tí ò yẹ kó ṣe. Ìjìyà bóyá bíi téèyàn bá ṣe nǹkan tí ò yẹ kó ṣe tí ẹ̀san nǹkan tí ò yẹ kó fìdí kàtà. Ẹni tó bá ti fìdí kàtà náà á já sí pé díẹ̀ máa gbóná nìyẹn. Àbí? Ṣé ẹ fìdí kàtà rí? Irọ́ o. Ẹ kó sí wàhálà rí. Ọlọ́run ò jẹ́ kí èyí tó máa ju agbára wa lọ dé rí. Ṣùgbọ́n ẹ fìdí kàtà nìyẹn. Kéèyàn kó sí inú bóyá bí ìṣòro kan. Wàhálà. Ìṣòro wàhálà. Ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. Ṣé pé mo ràn yín lọ́wọ́, èmi mo ń ràn yín lọ́wọ́ láti ṣe gbogbo ẹ̀. Ẹ ṣe àdúpẹ́ gidigidi gan sà. Rábì yọ sàyẹ. Àfìgbà tẹ́ fìdí kàtà. Bẹ́ẹ̀ fìdí kàtà lóòótọ́. Ìbéèrè 8 lé ní 100 ó wá lé ní 150. Bàbá mi. Ìbéèrè 8 lé ní 150. 1188. Kí ni 180? Kí ni 180? Tí 170 bá jẹ́ 100, 180 máa jẹ́ 100. Ìbéèrè 8 lé ní 100 lé ní 1000. Ó yá. Pa òwe Yorùbá 5 tó ní orúkọ ìlú nínú. 5 tó ní orúkọ ìlú nínú. Ó dà fi ṣe 3. Gbìyànjú láti rántí ẹyọ kan. Ìdíje Ògúnmọ́lá nìkan ìdíje Ògúnmọ́lá. Àìfinipe ní àìfèèyàn pé èèyàn. Ìyẹn náà Tògúnmọ́lá yẹn ọ̀tọ̀. Àìfinipe ní àìfèèyàn pé èèyàn. Ní Mara Oko Sọ́bàtẹ́. Wọ̀lú. Kò ní orúkọ ìlú nú ṣùgbọ́n mo fún yín ìlú. Ẹ ṣe àdúpẹ́. Ṣùgbọ́n tí Ògúnmọ́lá yẹn ńkọ́? Akíni ń jẹ́ akíni.
Afinihàn jẹ́ afinihàn. Èwo ni. Èwo ni ẹlẹ́ńbẹ̀yẹ o lójúde Ògúnmọ́lá. Èwo ni ẹlẹ́ńbẹ̀ yẹn. Nísùúrù jọjọ. Èwo ni pẹ̀lẹ́ aráde jàre lójúde Ògúnmọ́lá. Ó yá. Ó kẹyọ kan. Kíní kan gbọ́n. Ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálẹ̀ Ifẹ̀. Ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn. Ìbéèrè kẹta lé ní ogún ó lé ní irinwó lé ní ẹgbẹ̀rún kan. Kí ni Yorùbá ń pè ní ṣùtì tàbí ṣùtì? Ṣùtì. Yanni ìgbà kò gbọ́ ṣùtì. Orí ẹlẹ́gàn ló bàjẹ́. Àgàgà tẹ́ bá ń ṣiṣẹ́ pẹ̀lú ìjọba. A kì í sọ Yorùbá, èdè Gẹ̀ẹ́sì ló máa ń sọ lọ́pọ̀ ìgbà ń bẹ̀. Ìpà kò gbọ́ ṣùtì. Nǹkan tẹ́ máa fi ṣí náà nìyẹn. Àwa kọ́ là ń sọ, àwọn ló ń sọ. Ẹ̀yin kí lẹ̀yin wá ń sọ? Bá ti gbọ́ pa wọn tàti kàbẹ̀rẹ̀ máa má lè jù wọlé jáde. Àwọn tó dìbò yàn àwọn ló máa ń sọ̀rọ̀ tó ń ṣe gbogbo àwọn ìjíròrò. Ṣùtì, ìpàkọ́ ògbó ṣùtì. Ṣó lè jẹ́ bóyá bíi ẹ̀yìn? Kí wá ní ìpàkọ́? Bíi ká máa sọ wípé bóyá ohun tó ń sọ mi tiẹ̀ kò kàn mí, àbí mi ì fẹ́ gbọ́, àbí mi ì fẹ́ kọbi ara sí. Ìpàkọ́ ògbó. Ṣé èèyàn tó wà ní iwájú èèyàn tó ń wòyàn tó ń lọ sí tiẹ̀ ìpàkọ́ ò lè gbọ́. Ìbéèrè ọgọ́ta lé nírinwó lé lẹ́gbẹ̀rún kan. Ó yá. Parí òwe Yorùbá yìí. Bí ènìyàn ò bá ṣe ohun ẹ̀tùfù. Ohun ẹ̀tùfù, ẹ dákun kí ni ẹ̀tùfù? Ní ayé àtijọ́ tó bá fẹ́ téèyàn bá ṣe àṣemáṣe kó gba kí wọ́n lé kúrò nílùú. Mo ti rántí. Ó yá. Àwọn ẹrù tó máa ń dì fún èèyàn tó bá ṣàṣemáṣe. Wọ́n máa dì ságbàlá ẹ̀. Bí ènìyàn bá wá ṣe ohun ẹ̀tùfù, ara ò ní máa fún, ara ò ní, kò yẹ kára fún. Mo máa fún yín. Méèyàn bá ṣe ohun ẹ̀tùfù kò ní kíyè ságbàlá. Kò ní kíyè ságbàlá, ní wọ́n máa yọjú wa. Bó bá ṣe eré ara kì yóò yá ọ bí. Ìbéèrè kẹtàdínníọgbọ̀n ó lé nírinwó wálé lẹ́gbẹ̀rún kan. Kí ni Yorùbá ń pè ní àbàtì? Àbàtì. Dẹ̀ ní ìkan lára àwọn ẹ̀gbọ́n mi tó ń jẹ́ orúkọ yìí o, àbàtì, arábìnrin àbàtì. Àbàtì. Ẹ dákun ẹ sún mi síwájú. Wọ́n bá ní wọ́n bà nǹkan tì, kí ló túmọ̀ sí? Wọ́n bà bí ká bà nǹkan, àwọn apàtì. Tó bá ní wọ́n á ní Ọlọ́run tí kì í bà tì. Ọlọ́run tí ò ṣe ohun kan láti. Kò ṣeun tì. Ọlọ́run tí ò ṣe ohun tì. Kí wá ní àbàtì? Àbàtì àlàpà. Bí ohun tó ní agbára kan. Nísòro. Àbàtì bí ká fi wé Ọlọ́run tí ò ṣe ohun tì.
ẹ mọ̀. ọ̀rẹ́ mi mọ bí mo yẹ fẹ́ gbégún ni. ẹ gbégún bó bá ṣe wù yín, ẹ gbégún, ẹ gbé débì kan, màá bá yín gbégún. Ọlọ́run tí ò ṣeun ti àbàtì bíi ká sọ wípé tí wọ́n bá ní ó bá tì kí ló túmọ̀ sí? ó ṣe ṣẹ́kù àbí ó bá ó ṣe tó bá sọ pé ìhun ibẹ̀ láti rí Ọlọ́run tí ò ṣeun kù rí ní àbàtì ó ṣe kù. Ọlọ́run tí ò ṣeun kù rí. bí àpẹẹrẹ tẹ fún mi pé tó bá sọ pé ó bá tì pé bóyá ó ṣe kò ṣe yọrí. kò ṣe yọrí. bẹ́ẹ̀ ni. tó bá sọ pé àbàtì nǹkan tí ó ṣe ṣùgbọ́n kò ṣe yọrí. wọ́n lè pè yàn ní alábàtì. a jẹ́ pé a jẹ́ òdì kejì. ẹni tí ò kí ń tó jẹ́ pé a ṣe lè ó máa ṣe débì kan á gbé tì, a ṣe lè a ṣe débì kan á gbé tì, a ṣe lè a ní alábàtì ni. ó ti yé. ẹ ṣeun. ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn. ìbéèrè kẹrin dín ní ogójì ó lé ní irinwó lé lẹ́gbẹ̀rún kan. kí ni Yorùbá ń pè ní ìgáké? ìgáké. dòdòdò ìgáké. ìgáké. mo mọ ìgà kè tó wá wà ń bẹ kè. ìgáké. olófòfò ẹni sùúrù ẹni sùúrù. òótọ́ dẹ̀ ni wọ́n pé olófòfò kó ṣe nǹkan tó wọ́n ṣe. pé kẹ́ ràn mí lọ́wọ́ dì í. ẹni àbí. ó dá olófòfò ẹ ràn mí lọ́wọ́. ìgàkè. kò sí ìrànlọ́wọ́ tó tún fẹ́ ṣe ju nǹkan tó ń ṣe fún yìí. bámi yọ kéèyàn máa rìn yàn báyìí. kọ́ máa yàn láńgìrín àbí ayé làwọn máa ń pè é. kọ́ máa yàn láńgìrín. mélòó nìyẹn. ó dáa. bí ilé ìjọba pọ̀ báyìí. ó pọ̀ ó dáa ká tó tẹ̀síwájú. mo kọ ìwé yìí kí ló wáyé ó jẹ́ ìwé tí ó ń kọ́ wa nípa tó máa ń kọ́ wa àbí tó lè kọ́ wa ní mímọ̀ nǹkan tá a wáyé wá ṣe ọ̀nà tá a máa tọ̀ láti gbé ìgbé ayé tí ó máa nítumọ̀ ó wúlò fún àwọn ọmọ alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí dé ilé ẹ̀kọ́ gíga. kò wá nǹkan tó wà lọ́kàn mi ni wípé a fẹ́ fún ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan akẹ́kọ̀ọ́ káàkiri ilẹ̀ Yorùbá àti jù bẹ́ẹ̀ lọ níwèé yìí. ìwé tí ò gara ni, kì í ṣèwé ìwé tó jẹ́ pé ní orí ìjòkó báyìí ẹ lè kà tán. ó ní Yorùbá àti Gẹ̀ẹ́sì, ẹ ka Yorùbá bí, ẹ ka Gẹ̀ẹ́sì bí, ẹ lè fi tí ẹ bá lè ka Yorùbá dáadáa ẹ fi Gẹ̀ẹ́sì yẹ ẹ fi gbé Yorùbá tó wà ń bẹ̀. ó jẹ́ ìwé tó máa wúlò fún gbogbo wa pátápátá. ìkan tí mo wá wò ní wípé tí ẹ bá fẹ́ ra ẹgbẹ̀rún kan, ẹgbẹ̀rún méjì, ẹgbẹ̀rún mẹ́ta, ẹgbẹ̀rún mẹ́rin, ẹgbẹ̀rún mẹ́wàá fún ilé ẹ̀kọ́ gíga tẹ́ ti ṣe tán àbí ilé ẹ̀kọ́ èyíkéyìí tẹ́ ti ṣe tán, lórúkọ yín, lórúkọ ẹbí yín, lórúkọ òbí yín,
tí ó jẹ́ pé mi fúnra mi mo máa lọ síbẹ̀ láti lọ fún wọn lórúkọ yín. Ẹ máa wá kọ ìwé ìwúrí láti tá máa tẹ̀ mọ́ tá máa fi pín fún wọn. Nǹkan tó lè ṣe ni wípé a lè jẹ́ kí àwọn ọmọ yẹn tó ṣe ń ka ìwé yìí, torí àwa náà máa lọ bẹ̀, a máa ka fún wọn, a máa bá wọn ṣeré, a máa sọ̀rọ̀ nípa èdè àti àṣà Yorùbá fún wọn. Ó máa ràn wọ́n lọ́wọ́ tó bá ṣe ń dàgbà, tó mọ nǹkan tán wáyé wọ́n máa wúre fún yín pé ìwé yìí wọ́n kà ó nípa láyé wọn, pé tán fi dé ibi tí wọ́n dé. Ẹ̀yin náà ẹ wá ní ráre. Ẹ ṣé gan ni. Ẹ kàn sí wa ní gbogbo ìkànnì wa. Òǹkà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pè ó wà níbí náà. Ẹ jọ̀ọ́ ẹ ṣé gan ni. A tún fi tiyín, màá fi tiyín ránṣẹ́ sí yín àbí kí n wá fún yín fúnra mi náà. Ẹ ṣé. Ó yá. Ìbéèrè kejìléní-ọgbọ̀nlénírínwólélẹ́gbẹ̀rún kan. Tí Yorùbá bá sọ wípé so ọgbọ́n kán kọ́ So wèrè kọ́. Kí ló túmọ̀ sí? Ọ̀rọ̀ náà túmọ̀ sí? So ọgbọ́n kọ́ ó túmọ̀ sí pé bóyá ẹni ẹ̀ wà ní àwùjọ kan, ó mọ̀, ó ní ìmọ̀ sí nǹkan tí wọ́n ń sọ tàbí nǹkan tí wọ́n ń ṣe, ṣùgbọ́n ó so kọ́ túmọ̀ sí pé bóyá ó kọ̀ bí ọmọ kékeré láwùjọ àgbàlagbà pé mi gbọ́dọ̀ yára nínú nǹkan tí àwọn ẹni yìí tí wọ́n sọ, wọ́n mọ̀ jù mí lọ, ẹ má jẹ́ kí n. Ó dẹ̀ mọ̀ kan tí wọ́n ń sọ yẹ. So wèrè kọ́ kò ń ṣe pé bóyá ẹni tó fi ọdẹ lọ, kì í ṣe pé kò ní ìwà wèrè tó lè wù, ṣùgbọ́n ó kọ̀ wò ó pé má jẹ́ kí n wu ìwà yìí kó má bàa rí ìdàkejì mi. Bí mo ṣe ń ṣe rere yẹ kí n máa ṣe. Èmi rò pé ìtumọ̀ kan tí. Tẹ bá so méjèèjì pọ̀ nǹkan. Tó bá ní nǹkan tó ṣẹlẹ̀ lánàá yẹn kì í ṣe pé mi ò mọ nǹkan tí mo lè sọ. Mo kàn sọ gbọ́ kọ́ mo so wèrè kọ́ ni o. Pé mo sọ gbọ́ kọ́ mo so wèrè kọ́. Ó túmọ̀ sí pé mo mọ nǹkan tí mo lè ṣe o, ṣùgbọ́n mo kàn wò ó pé kí n má ṣe kó má bàa dín pé bóyá bá nǹkan jẹ́. Ẹ ṣeun. Nísìnyí bóyá èèyàn kan tó jẹ́ ọ̀gá fún yín ó ṣe àṣemáṣe àbí ẹ mọ̀ bó ní kọ́ba ó gbó kọ́ba ó tọ́, orí ahọ́n nígbé kò bá kùn gbé ọ̀rọ̀ ń bẹ lódò òkú. Kò séèyàn tó máa déwájú ọba tó máa sọ pé ọba orí yín dàrú o, kò séèyàn tó máa débẹ̀. Bí wọ́n kàn ń ṣe nǹkan tí ò mọ́pọlọ wá, tẹ bá sì débẹ̀ náà ẹ sì máa wárí fún wọn ni. Ṣùgbọ́n tẹ bá nílò láti sọ nǹkan tí ọba àbí olórí yẹn ṣe, ṣùgbọ́n kẹ́ ẹ tó sọ ẹ nílò láti sọ ọgbọ́n kọ́ kẹ́ ẹ so wèrè kọ́. Bíi pé tẹ bá rí ibi tí mo rí kábíyèsí níbì kan lánàá. Ṣé ẹ mọ ibi tí wọ́n ti ń ta gbó ní ìsàlẹ̀ odò yẹn, tó ti ń ta gbó yẹn, ibi tó ti ń táwọn tó ti ń kó ní kìṣíkìṣí yẹn. Kábíyèsí kọjá wọ́n ṣáà lò bí 30 ìṣẹ́jú ní àyíká ibẹ̀ yẹn. Mi ò mọ nǹkan tán lọ ṣe, ṣùgbọ́n wọ́n ṣáà wà ń bẹ̀ ṣá. Ṣé ẹ mọ̀ pé ẹ sọ pé kábíyèsí fagbó, ẹ ṣáà sọ pé wọ́n rìn lọ. Tó bá gbé yín pé ẹ sọ pé mo kàn ní ṣé bí ọba bá lórí ohun gbogbo, bóyá wọ́n lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ mi ò mọ̀, ṣùgbọ́n torí pé mo rí wọn ní ọ̀nà ọbẹ̀ ni mo ṣe sọ pé mo kàn ṣe ṣàfiwé ni. Ó fi ọgbọ́n sí i, ó fi wé, ṣùgbọ́n ó wà láàrin agbede méjèèjì. Kì í ṣe gbogbo ọ̀rọ̀ lèèyàn máa ń sọ jàù. Kì í dẹ́ ṣe gbogbo ọ̀rọ̀ lèèyàn ò kí ń sọ. Ẹ̀yin lẹ wá máa mú bẹ́ẹ̀ ṣe máa sọ kó mọ̀ làwọn ohun yín. Ẹ ṣeun, a dúpẹ́. Ṣé ó ti tán? Ṣé ó ń pọ̀ sí i? Ìbéèrè 1,140,000 sọ ọ̀rọ̀ Yorùbá 5 tí àmì ohùn orí rẹ̀ jẹ́ remire. Moríre,
ọ̀rọ̀ mẹ́ta nìyẹn. Rèmire. ẹni tó ń tata kí ni. Aláta. Rèmire. Aláta. ẹni tó ń tepo kí ni. Elépo. Rèmire. Aláta, elépo, Rèmire. ẹni tó ń tẹja kí ni. Ẹlẹ́ja. tí bá ṣe nǹkan tó kìí kọlẹ̀ ti wá Rèmire. Abájọ Rèmire. ẹ bá ń pàjọ fún ọ. ìbéèrè tó gbẹ̀yìn nìyẹn. Olódùmarè. Ìbéèrè 5 ẹgbẹ̀rún kan. Kí ni Yorùbá ń pè ní òkúrú? Bí òkúrú. Jẹ́yìn ga. Dòmímí. Dòmímí òkúrú. Dòmídò nìyẹn. Dòdòmí lẹ́sọ yẹn òkúrú. Dòmímí òkúrú. 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 Ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ díẹ̀. Òkúta. Òkúta. Tó bá jẹ́ òkúta, ṣé kí wá sọ̀rọ̀ òkúta tó jẹ́ ni? Rárá. Ẹ má sọ̀rọ̀ òkúta tó jẹ́. Òkúrú òkúta. Irin. Nǹkan tó le. Òkúta tí àwọn alágbẹ̀dẹ fi máa ń gbá tó ń lò láti gbá rọ irin, òun náà ni wọ́n fi òkúta yẹn náà ti ń yọ irin iron ore. Òkúrú nìyẹn. Ẹ mọ̀. Mi ì mọ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀. Ẹ ṣe ilé yan. Ṣé mo sọ fún yín lẹ́ẹ̀kan pé ilé yan by port ni wọ́n ń ṣe agbátẹrù abala táwa yìí. Iye ilé yìí báyìí ti yín ni àjẹgbádùn ni àjẹkì. Tẹ́ bá ti jẹ ilé ìtàn ẹ lọ sí pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run. Kẹ́ lọ sí ọ̀dọ̀ wọn láti lọ jẹun. Wọ́n wà ní Yaba, wọ́n tún wà ní Ìkẹjà. Wọ́n máa gbé fún yín. Eléyìí ìrọ̀rí tí ó máa wúlò fún yín. Ife fami ó wà fami mu ó wà ń bẹ̀ náà. Fún ẹ ṣé gan ni tẹ́ wá sórí ètò lẹ́nu. Adúpẹ́ lọ́rùn ọba mi Elédùmarè, ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó fọpọlọ lọ́pọlọ nígbà tẹ̀yí tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sí ọlọ́pọlọ tí ìṣàgbàlá bá mi Elédùmarè tí ń gbé náà ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ. A tún ti ṣètò ní o, a tún fún wa lórí ọ̀fẹ́ láti tún ṣe ti ẹ̀mí. Tẹ́ bá fẹ́ kópa àbí ẹ fẹ́ gbọ́ wa lórí ètò yìí, ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹrọ tẹ̀ fi ń wò wá ní sáà yìí. Ọlálékan Fábílọ́lá lórúkọ mi, èjì ọba nímí ọmọ òlàlẹ̀ mọ ajígbàgbà ọ̀rọ̀ arégbèdì sọ́dọ̀ fi roko arégbèdì ọ̀rọ̀ ọ̀dọ̀ fi bọ̀ àlè déjì ọba kó tó dìgbà míì. Ire o. Ìtìjú ọ̀lẹ́wulẹ̀kùn gàdá ṣẹ̀rù bà mí. Èdè ní máa sọ ọ̀rọ̀. Mo kàwé yanrantí, mo gboyè gíga fásitì. Èdè òyìnbó la fi ṣe, wọ́n tún kọ́ mi ní Faransé. Gbogbo ẹ̀ ló mọ́yán lórí, àmọ́ ẹ wo ohun tó wú mi lórí. Èdè mi dùn ó mórí mi yá, ojoojúmọ́ ni ó máa sọ. Ẹ yé pé ní vernacular, ẹni lọ́gbọ́n lórí ló lè sọ. Àwọn ọ̀mọ̀ràn ló lè gbọ́ o. Ẹ̀yin olóye ẹ sá máa fòye gbé. Gàṣà. Má sọ Ìgbò, má ṣe sọ Ìgbò.